lọ́jọ́rùú ìyẹn ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí tí í ṣe ọjọ́ kọkànlá oṣù kejìlá ọdún 2024 ìyẹn 11th of December 2024 ó ní ààrẹ ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW lórílẹ̀‐èdè yìí Alhaji Musiliu Ayinde Akínsànyà ẹni tó pè yàn mọ̀ sí MC Olúọmọ ìlú máa ṣàbẹ̀wò sí ọ́fíìsì gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ tó wọlé sí orí omi lórílẹ̀‐èdè yìí yan Minister for Marine and Blue Economy ìyún Alhaji Gbóyèga Oyètọ́lá tó sì jẹ́ wípé oríṣiríṣi ìròyìn làwọn èèyàn gbé kiri nípa ìpàdé tí wọ́n jọ ṣe náà ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀tọ̀ ní nǹkan tí MC Olúọmọ bá lọ sí ọ̀dọ̀ Oyètọ́lá tí kìí ṣe nǹkan tí wọ́n gbé kiri lẹ́yìn tí àwòrán ìpàdé Oyètọ́lá àti MC Olúọmọ ní ìlú Àbújá tó ti lù síta ní làwọn kan máa ti ń gbé ìròyìn kiri pé lórí ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti ń súnmọ́lé inú ètò ìdìbò tó ń bọ̀ ní ọdún 2026 ó ní MC Olúọmọ àti Oyètọ́lá ni wọ́n ṣe ìpàdé tó bára wọn sọ̀rọ̀ sí àwọn tó ń gbé ìròyìn náà kiri ń jẹ́ kó di mọ̀ pé Oyètọ́lá ó bá MC Olúọmọ sọ̀rọ̀ fún àtìlẹ́yìn ẹ̀ àti bí òun àti àwọn ọmọ ẹgbẹ́ NURTW ní ìpínlẹ̀ Èkó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní àti káàkiri ilẹ̀ Yorùbá ni wọn yóò ṣe yàgò ìlú Ọ̀ṣun ìpínlẹ̀ Ọ̀ṣun láti ṣàtìlẹ́yìn tó nípọn fún Oyètọ́lá láti gba ìjọba padà lọ́wọ́ gómìnà Nurudeen Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n pẹ̀lú bí ìròyìn bó tiẹ̀ ṣe ń jà rìnrìn kiri tá ń gbé kiri tó nínú ìwádìí tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ṣe àfìdí ẹ̀ múlẹ̀ pé kò sóòótọ́ nínú nǹkan tí wọ́n gbé kiri yìí o àti pé ọ̀rọ̀ ọ̀tọ̀ lọ̀rọ̀ tí Oyètọ́lá àti MC Olúọmọ sọ tí kò pọ̀ mọ́ ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun tàbí ọ̀tọ̀ ìdìbò tó ń bọ̀ lọ́dún 2026 àwọn tó mọ̀ nípa àpàdé yìí fàṣírí pamọ́ sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ wípé ọ̀rọ̀ nípa bí iléeṣẹ́ tí Oyètọ́lá ń ṣàkóso ìyẹn iléeṣẹ́ Marine and Blue Economy àti ẹgbẹ́ onímọ́tò NURTW bí wọn yóò ṣèjọba ṣiṣẹ́ papọ̀ tí èso rere yóò fi wá fáwọn ọmọ Nàìjíríà àti ìjọba Tinubu wọn làwọn méjèèjì náà bá nájọ sọ ẹ sì rántí pé ẹ̀ka tí Oyètọ́lá ń ṣàkóso ìní ẹ̀ka bí àwọn ọkọ̀ ojú reluwé bó ṣe ń rìn àtàwọn ọkọ̀ ojú omi tó ń gbé orí omi eléyìí ó sì fara lé ẹjọ́ iléeṣẹ́ ìyún ẹgbẹ́ tí MC Olúọmọ tó ń darí ẹgbẹ́ NURTW ọ̀rọ̀ bá méjèèjì bá ṣe lè jọ ṣiṣẹ́ pọ̀ tí wọn yóò sì jọ fọwọ́sowọ́pọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ìlànà méjèèjì jọ sọ tá a sì mọ̀ pé kò tiẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ Adélékè tàbí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun 2026 nínú tí wọ́n sọ rárá àti rárá.